Muri Asisat gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ mi fẹ́ máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wọn nítorí oníròyìn ni iṣẹ́ pọ̀ púpọ̀. ẹ ṣe kẹ. àwọn nǹkan tó fẹ́ kó ṣẹ̀wọ̀n ṣùgbọ́n ó ń yọ ni ẹ̀sùn ẹ̀ bí tó wà tó ń fi bá jà táwọn alágbára fi bá ń jà ó wà o tí wọ́n á dẹ̀ rí mú tí ò bá ṣọ́ra a fẹ́ máa sọ̀rọ̀ síta ni. ṣe rí ọ̀gbẹ́ni tó dá yunifásitì sí Ifẹ̀ yẹn tó bá nù fẹ̀jà dùn ọba yẹn kí lórúkọ ẹ̀ tó dájọ́ kú fún. Adédoyin Abdulrahman Adédoyin. Amsat ló ń polówó ẹ̀ báwọn alágbára tó mọ̀ àtàwọn alágbára fẹ́ tọrọ ẹ̀ mọ́lẹ̀ òun ló ń gbé jáde. àtìgbà yẹn ni àwọn alágbára tó wà lẹ́yìn ẹ̀ ló ti ń dẹ Amsat kóun lójó kọ́rọ̀ yẹn le lẹ́yìn ìgbà tó tún wá kó sí tọ̀rọ̀ ìyàwó Ọ̀nà Fífẹ̀ náà àwọn alágbára náà fẹ́ kó ṣẹ̀wọ̀n. èèyàn ẹ wò ó ọ̀rọ̀ tẹ́ fẹ́ gbọ́ nínú fídíò yìí ẹ wò ó kò ń ṣe ọ̀rọ̀ lásán o ẹ ṣáà ti gbọ́ nǹkan tí bàbá yìí sọ láti ìbẹ̀rẹ̀ wọ́n ní àwọn tó fẹ́ kí Oríyọmí ṣẹ̀wọ̀n pé ó pọ̀ o pé láti ayé Adédoyin nígbà tí Adédoyin tí wọ́n sẹ́ńtẹ̀ǹsì ẹ̀ tù pé kó lọ pa ẹ́ pé nítorí pé Oríyọmí wà nínú àwọn àti pé kò ń ṣe pé ó wà nínú àwọn gẹ́gẹ́ bí bàbá yìí ṣe sọ̀rọ̀ wípé Oríyọmí ló ń gbé ìròyìn Adédoyin jáde ní gbogbo ìgbà tó jẹ́ pé wọ́n fi sẹ́ńtẹ̀ǹsì ẹ̀ tó pa ẹ́ gẹ́gẹ́ bí bàbá yìí ṣe sọ. ẹlẹ́ẹ̀kejì ẹ wo ẹ má jẹ́ kí n tiẹ̀ sọ̀rọ̀ jọ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo akájọ wò ó ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe lágbára Ọlọ́run ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ó ṣe ń bọ́ ọgbọ̀n wọn padà lẹ́yìn ẹ̀ o lè ṣe gómìnà kankan o wọ́n máa pápẹ́ yìí ní tí o bá múra ẹ lọ́kọ́ sílẹ̀ torí òun náà sọ pé gbọ́rọ̀ yẹn kárí ọ̀rọ̀ yẹn wọ́n bá bò wọ́n bá wọn ṣe máa bò ó torí yẹn ṣàwo àánú ẹgbẹ́ ó ṣàwo jà ó ṣàwo ó rìn gan ó jọ ordinary person. kì í ṣe ordinary person so àwọn tó ti ń lé lórí ọ̀rọ̀ yẹn pé òun ló jẹ́ kọ́rọ̀ yẹn tàn síta òun ló ń gbé síta. o padà. wọn padà o. ṣùgbọ́n bàbá. so bó ṣe ní nìyẹn. bàbá tabaníkà wo iṣẹ́ tí Oríyọmí Hamzat tó gbé dání iṣẹ́ tó ṣe. jẹ́ sọ fún iṣẹ́ ní òròyìn tá a pè lórí ìròyìn yìí iṣẹ́ ayé ni o díẹ̀ ló fi yàtọ̀ sẹ́ni tó ń gbà yàn sílẹ̀. dábàá láwọn rílí journalist gidi tó ń jẹ́ journalist gidi ó ní secret míì tí wọ́n gbé síta. bá a ṣe wà bá a jẹ́ oníran yìí ó ní àṣírí mi tá a gbọ́dọ̀ gbé síta. tẹ́ ẹ gbọ́dọ̀ sọ. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bùlàbùlàbùlà làwọn ń ṣe àwọn fẹ́ lókìkí kì í ṣe gbogbo nǹkan míì ló ń tú síta. ẹ jẹ́ sọ fún ilé ni àwọn obìnrin ló ní ilé ayé o lọ́lọ́run lọ́ọ́ darí ayé fún ọ lẹ́yìn Ọlọ́run àwọn ló kàn o àwọn ọ̀rẹ́ lọ́run obìnrin ò lọ́run àwọn ìyá bẹ́ẹ̀ ni wọn ò lọ́run o àfa àbá tó bá ní ìmáàmù tó bá sọ fún wọn lọ́lọ́run ẹni kó question mi pásítọ̀ tó bá sọ fún obìnrin lọ́lọ́run ẹni kó wá question mi kájọ fèsì ara òun máa fi sọ fún kálukú lọ wá ìmọ̀ tó bá ti wá ìmọ̀ ò ní fẹ́ràn owó tó bá ti wá ìmọ̀ wàá mọ̀ bó ṣe máa rìn tó bá ti ní ìmọ̀ ò ní fẹ́ràn obìnrin jù tó bá ti ní ìmọ̀ kò sí nǹkan tó máa jẹ lójú ẹ wo ṣé wàá dààmú gbà wọn yẹn bẹ́ẹ̀ gbé mọ́tò wá bá a sọ fún mi pé mélòó lẹ bí yín tẹ̀sí ràn lọ́wọ́ ní kẹ́lẹ́ ta kẹ́lẹ́ fún wọn torí pé ó nímọ̀ kò sí nǹkan tó jọ lójú. ìyẹn ṣéèkì bẹ́ẹ̀ ni ó wá mọ̀ orí mọ̀ ni àwọn àfáà tó ń pariwo nílọrin ní ìwò ń gbà yẹn wọ́n wá mọ̀ wọ́n nímọ̀ ni kò dẹ̀ sí nǹkan tó jọ wọn lójú wọ́n tó dìde lọ bá ọba kan tó dìde lọ bá gómìnà máa pẹ́ ṣé wàá dàmú tẹ́ báwọn dí àgbọn wá ni ságége yìí wọ́n á dẹ̀ wá kínú lẹ́dọ̀ ẹ̀ torí pé ó nímọ̀ ni tó bá ti nímọ̀ kò sí ìmọ̀ mo sọ pé tó bá kéwú wá ìmọ̀ bó bá ti pásítọ̀ ló lọ sukọ̀ ẹ̀ wá ìmọ̀ bó jẹ́ fáàlù dáṣe lọ wá mọ̀ sí ò tí ì mọ̀ kankan. bàbá mi ọ̀rọ̀ Oríyọmí yìí. bẹ́ẹ̀ tó bó ṣe ní ẹ̀wọ̀n àwọn tó mí ni ẹ̀ tó bá pé náà àwọn gómìnà yìí tó jọ rẹ̀ wọ́n jẹ́ pàdé ọ̀gbẹ́ni Adédoyin wà níbẹ̀. àwọn èèyàn náà tó jẹ́ èèyàn ńlá òun lẹ́nu ẹ̀ gbọ́rọ̀. bàbá dáadáa ló Oríyọmí ṣe dáadáa ló ṣe. ó ní ọ̀rọ̀ tẹ́yàn gbọ́dọ̀ gbé jáde tí o lè sọ fún ọba tí ìyàwó ẹ̀ lájẹ kó sọ pé kábíyèsí ìyàwó ẹ̀ yà jẹ tàbí tó ń dá fagbọn gbọ́dọ̀ sọ fún kábíyèsí pé ìyàwó ẹ̀ àjẹ. ó máa pẹ́ sọ ni. ó máa pẹ́ sọ ni mo ṣe ní iṣẹ́ ayé ní iṣẹ́ ìròyìn ó dàbẹ̀ tó ń gbà yàn sílẹ̀ ni tó bá ṣe bùlàbùlàbùlàbùlà ẹ̀ríkẹ́ délégé wa ẹgbẹ́ bùlàbùlàbùlàbùlà náà fi pádànù
ọrùn iṣẹ́ tí ò tí ì fẹ́ bẹ́ẹ̀ kì í ṣe gbogbo nǹkan ló gbọ́dọ̀ gbé jáde so bó ṣe rí nìyẹn ó dẹ̀ wà ń lọ àwọn journalist tó bá jẹ́ journalist gidi àwa bá àwọn journalist lò á ní wọn lẹ́gbọ̀n tó jẹ́ pé Queen Elizabeth ló fún wọn láwọ́ọ̀dù ní 1956 so bó ṣe rí nìyẹn so òun fúnra ẹ̀ òun àwọn tó ṣẹ̀ tí ò bá múra gidi wọ́n máa pàgbẹ̀yìn kí wàá lọ́nà àbáyọ sà. amúra náà ni. ó múra àbí kó jáwọ́ ni. amúra ẹ wo Ọláwùyí ń bí wọ́n ṣe pa ń bí. kọ́lọ́ Ọláwùyí. kọ́lọ́ Ọláwùyí sọ̀rọ̀ fún ti gbogbogbò ni eléyìí tó tún jáde àárín yẹn ti lọ lóyìnbó láìpẹ́ yìí kí lórúkọ ìtàn ń pè é ó máa ń gbé àdìsá so ẹni pé tó bá ti tó stage kan tọ̀ràn bá ní oníbi tọ̀ràn dé wọ́n á fàyà báàkì wọn wọ́n fàyà báàkì wọn iṣẹ́ ayé ni ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbé àṣírí síta iṣẹ́ ayé gidi ni ó ní nǹkan tí wọn kì í tú tó àwọn wòlíì mi àwọn sọ pé ìdìdì káfẹ́ dìdì káfẹ́ mọ́lẹ̀. so bó ṣe tí wọ́n fúlà so bó ṣe rí nìyẹn. ọ̀rọ̀ Sunday Igboho náà Igboho rẹ ọmọ alágbàdo òde àti pé Igboho náà ìlú ẹkùn bó ṣe wọnú gbóló wọnú jù ṣùgbọ́n tí Igboho bá lòun àwọn kidnapper òun bọ́ọ̀sì wọn lé ní àwọn ọlọ́pàá nírọ́ ni kò rí bẹ́ẹ̀ ilé náà yìí tí Igboho ń ṣe iṣẹ́ kò tún ní pa àrọ́jú wàhálà lọ́jọ́ wájú. ọ̀rọ̀ Igboho ọ̀rọ̀ Igboho kó ṣọ́ra ẹ̀ torí Ọlọ́run fi yé mi nígbà táwọn dùgbẹ̀dùgbẹ̀ kan já ní Nàìjíríà tí wàá ládé abẹ́bẹ́ẹ̀dì ní Igboho lọ sásí kóun lè gbàgbé escape ẹ lọ kọ sílẹ̀. nǹkan tẹ́ ti rí nìyẹn o. bẹ́ẹ̀ ni Ọlọ́run fi hàn wá. tó ń bọ̀. tí dìdìgbẹ̀ tó jábọ́ sí Nàìjíríà a ti sọ pé dùgbẹ̀dùgbẹ̀ àwọn kan máa já sí Nàìjíríà ó lọ sásá abẹ́bẹ́ẹ̀dì ní kóun mọ̀nà bí tóun máa fi sá lọ. Igboho tí ò bá ṣọ́ra ẹ̀ ẹ̀dà kó ṣe ẹ̀wọ̀n tàbí kán pàgbẹ̀yìn ẹ lọ kọ sílẹ̀. bàbá. ni mo sọ fún yìí. àbọ̀yísà. mo ti sọ fún anybody inú wọn tó bá fẹ́ fight lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ní Nàìjíríà. wọ́n lọ bá àwọn ẹlẹ́mì òkùnkùn yẹn àwọn ló ń lò wọ́n mo ti sọ ń gbà yẹn tó àbá kọ́ńkà wọn táwọn bá dáwọn máa ṣe wọ́n á jẹ̀bi gbẹ̀yìn ni. spiritual ló lè fi kọ́ńkà wọn kẹ́ tó lè máa operate mo ti sọ fún wọn náà ẹ lọ kọ sílẹ̀ nǹkan méjì sílẹ̀ tí ò bá ṣẹ̀ wọ́n wọ́n á pàgbẹ̀yìn ni. kí ló sọ fún yìí lórí àwọn tó wà ní mo sọ̀rọ̀ kan gbà tó jáde ìgbà yẹn tó ná ṣe Yorùbá nation mo lé àwọn àgbààgbà tó wà ní Yorùbá mo ní ṣe wọ́n dìde mo ní wọ́n dìde kàn fà lọ́wọ́ sókè tó ti yé sìn ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀gbẹ̀rì tó fẹ́ ṣígbà wo ni. káàsà ògùn lè ṣe kọ́ o. tí mo sọ fún yìí kó lọ ṣọ́ra ẹ̀ tí mo sọ fún yìí kó lọ ṣọ́ra ẹ̀. ṣùgbọ́n tí Igboho ń ṣe dáadáa ni bàbá o. kì í ṣèjọba tá a wà yìí. ṣé Tinubu gọ̀ nígbà tí wọ́n ní wọ́n kó àwọn ọmọ yẹn kò lè kàn bá àwọn air force wọ́n kó aeroplane lọ wọ́n ṣe kó lọ sí French kan lọ pa àwọn ọmọ yẹn jáde wá. tàbí wọ́n ṣe ń pa àwọn yẹn Tinubu ò ní agbára ẹ̀ kó ní àwọn agbára tó máa lò ní Kwara mi ṣebí Yorùbá ni. ó sì láwọn wòlíì lọ́dọ̀. tó ṣe é sì. àwọn afáà tó ń bẹ fún Tinubu. so bó ṣe rí nìyẹn ẹni tó bá wà lórí ipò gbogbo awo ló máa ṣe o ìkìlọ̀ àdè máa wà fún wọn ẹlòmíràn lórí àwọn tó ń bá bó bá jẹ lídà kan àwọn tẹ́lẹ̀ wọn bá débẹ̀ nígbà tó bá bẹ̀ sí resign wọn á dọ̀dẹ̀ ẹ báyìí mo fẹ́ ṣe o tí ì dépò ni tó bá débẹ̀ tán tó ń resign oríṣiríṣi tó ṣẹ̀ṣẹ̀ wá rí ayé wàá ṣẹ̀ṣẹ̀ wá fayé hàn ẹ́ wàá wá nílé ayé wàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀mí ẹ̀ àtọmọ ẹ̀ ló wọ́n máa dùn tó bá wà nípò. kàṣà. kì í ṣe owó ló tún fẹ́ lé kò sówó tó ń wá tí ò ní rí. àwọn Fúlàní ti wá jáde báyìí wọ́n ti ní kí Tinubu àti Mákindé wọ́n ti ní kí wọ́n mú gbòòso pélé tó ní tó ń dúnkọ̀ máa káàkiri. àmì ẹ̀ ní ìdí láti sọ̀rọ̀ mo ti sọ fún ọ yẹn nígbà tó dé mo sọ tó bá fẹ́ ṣòṣèlú kó ṣèṣèlú tó bá fẹ́ ṣe jẹ́jẹ́ kó ṣe jẹ́jẹ́ àti kìlọ̀ fún tí mo sọ fún yìí àti kìlọ̀ fún torí ìjọba tá a wà yìí ìjọba òkùnkùn ni òkùnkùn ló ń ṣèjọba òun mo fi sọ fún yín pé ẹni tó bá sọ fún pé ìyàwó ẹ̀ lájẹ̀ ìyá ẹ̀ lájẹ̀ kó má bàjá ó ní kó pọ̀n kóun ṣe oríire ni àkókò àwọn òkùnkùn ló ń rù ní gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ ń sìn tí wọ́n sọ wípé gbogbo àgbáyé ò ní ní sinmi. ẹ sọ bẹ́ẹ̀. kò síbi tó máa ní sinmi tí ó sì yé sí so bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn. tó ẹ ọjọ́ ìwákàkiri àgbáláyé tí ẹ ti ń bá ètò yìí bọ̀ bàbá tí wọ́n ti gbé adébẹ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho wọ́n débẹ̀ lórí ọ̀rọ̀ Oríyọmí Àmùsátù náà wọ́n ní kí Àmùsátù wọn ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní ọ̀rọ̀ àwọn Adédoyin ṣé gbogbo náà ti Abdulrahman Adédoyin
tó lọ ṣe bí ọ̀rọ̀ ní Ọ̀ṣun nígbà kan tó ní ẹnìkan wá ẹ tó ń ṣe PhD tó ń ṣètò ẹ̀ lọ́wọ́ ọmọléèwé tó kú sí hòtẹ́ẹ̀lì ọ̀rọ̀ di ọ̀rọ̀ ilé ẹjọ́ adájọ́ wọn ni kí wọ́n lọ ṣe kí ni kọ́ lọ yẹgi fún Abdulrahman Ayọ̀dèyìn náà nínú ìwádìí ẹbí oníròyìn tí orí ọbẹ̀ àbúrò ti ṣe ọkùnrin náà òun náà nípa tí ó kó mẹ́ bàbá sì sọ pé àwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn tọ́jọ́ ń kọ̀ wọ́n rìn àwọn ènìyàn náà sinmi ó ṣe wá rí sáà ní ti Sunday Igboho ká tó fi kíní ọ̀hún kọ́ ó dàbí pé àwọn èèyàn náà wọ́n ṣẹ̀ tún darí díẹ̀ ni èyí tí Igboho ń ṣe ó fẹ́ gbàlú ẹ̀ lánìí ó fẹ́ kí ìran Yorùbá bọ́ lọ́wọ́ ogun sùmọ̀mí àwọn báńdíìtì ajínigbé irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kí ẹ̀yin tẹ́jú alágbára ni bàbá náà ó yẹ kẹ́ kún Sunday Igboho ni ó kẹ́ pé bí ó sì pè yín ni ó yà gbélé kun ṣùgbọ́n ẹ̀yin ní kó ṣọ́ra ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ̀ ó kọ́ ọ̀nà bọ́lọ́ Fúlàní. a ti sọ fún yín pé ẹni tí ó fẹ́ gbọ́ orílẹ̀-èdè yìí lẹ̀ kó kéde. mẹsáyà tẹ sọ. ó ní Ọlọ́run àwọn kan onímọ̀ ni ó ní Ọlọ́run kì í ẹlòmíì àmọ́ lóhùn òjíṣẹ́ Ọlọ́run fẹ́ bá yàn sílẹ̀ tọ́lọ́run bá rán láti ṣe àkóso nǹkan ló ń ṣe. tí mo sọ fún ìgbà yẹn pé kò sí pé lẹ́yìn Buhari tí ènìyàn bá ti jáde pé kò sẹ́ni tó máa jolé Nàìjíríà pé Nàìjíríà máa lé oníkápá máa pariwo ni tí gbogbo èèyàn ti ń pariwo ń sìn pé wọ́n máa kébò tàbí wọn kébò ń sìn. ariwo pọ̀. so bó ṣe rí nìyẹn so àwọn ẹ̀mí òkùnkùn ló rúùlù náà. kásá. tí mo sọ fún yìí àwọn ẹ̀mí òkùnkùn ló ṣe kíni. ló ń rú Nàìjíríà. Sunday Igboho àwọn tó ń tì ń gbà yẹn àwọn bíi baba confam káàkiri baba confam tó tú sí lọ́wọ́. àwọn tí Sunday Igboho bọ́ọ̀lù yẹn ti kẹ́. bẹ́ẹ̀ ni wọ́n wà náà wọlé tó ń tì nísìnyí hàn bí baba confam wọn bíire kó lọ gbogbo màlájì ló lọ kí Sunday Igboho bẹ́ẹ̀ ilé tó wà ní Ìbàdàn yìí náà wòlíì yìí kí lórúkọ ẹ̀ tó ń gbowó yẹn. Àgbàlá Gabriel Gabriel ọlọ́kì bí baba confam lọ wọ́n máa nà ni torí irọ́ tó pa fún wọn fẹ́ lu Sunday Igboho ní jìbìtì ni. bàbá tí abáríkà wo ohun tí bàbá confam gbé dáadáa ohun tọkùnrin sọ ni pé òun náà nígbàgbọ́ nínú Yorùbá nation ni o kí òun sì nígbàgbọ́ nínú. bọ̀ irọ́ tó rí ìgbà yẹn ló ṣépè fún wa pé Sunday Igboho ló máa gba agbáta sọ fún wọn lè gbà ìgbà yẹn bàbá confam ṣépè fún wa ìgbà yẹn ni Sunday Igboho sọ̀rọ̀ pé tèmi bàbá confam ló ń support wọn yìí pé bàbá ò support wọn pé bí sẹ́mi ò ṣe Yorùbá. ṣùgbọ́n tábà ń wọ́n tí bàbá confam náà sọ gbogbo tí mo oríṣẹ́ náà àbúṣe àríṣẹ́ báyìí. ó ní òun àti Kálù ló máa gba Nàìjíríà sílẹ̀ ó wà lọ́wọ́ mi fídíò ẹ̀ ṣe wà lọ́wọ́ mi tó ti ń ṣépè fún mi bẹ́ẹ̀ bàbá confam bó bá lọ lẹ́yìn náà fẹ́ lu Sunday Igboho ní jìbìtì bó bá lọ sìn wọn nà báyìí ní pé jìbìtì ló wá lù bó bá dá láyé lójú pé wòlíì lòun ó lọ kí Sunday Igboho bóyá wọn ò ní nà inú dáadáa yẹn bóyá wọn ò ní fi sísọ́ọ̀sì gé dànù tó bá dá láyé lójú pé òtítọ́ lòun sọ fún Sunday Igboho ẹni kó lọ kí nìbàdàn tó bá jẹ́ òtítọ́ ló sọ fún ẹ̀bẹ́ ló sòtítọ́ Sunday Igboho ẹni kó múra kó lọ wọn nà wá ń bẹ̀ ni. ṣùgbọ́n tábà ní ká wo ohun ẹ̀dá náà ẹ̀rẹ́ kálukú ló wà ìtàkì sí opinion ẹ̀ abẹ́gẹ̀ èyí bàbá confam orí ni bàbá confam sọ abẹ́gẹ̀ a sì mọ̀ pé ọ Yorùbá nation yìí àwọn oríṣi sọ pé Yorùbá nation ṣe ń bọ̀ àwọn ló sì ń bọ̀ àwọn pé àwọn wo fídíò bàbá confam yẹn lóòótọ́ tó ti ń sè é gbàgbé gbogbo yẹn gbàgbé Yorùbá nation Nàìjíríà ò ní pín confederation ló máa gbẹ̀yìn wa bá Amẹ́ríkà dé Bírísẹ́lì dé wọn pín Nàìjíríà wọ́n lè yọ àwọn páàtì kan tó bá sọ pé wọn cooperate wọn yọ wọn kúrò Nàìjíríà ẹ lọ kọ sílẹ̀. sọ pé Yorùbá ò ní ilé Yorùbá ò ní pín confederation ló máa gbẹ̀yìn wa Nàìjíríà máa great mo ti sọ fún yín á great ọmọ máa pé máa wò báyìí ní the whole world. tó bá di ìgbà yẹn bọ́lá àwọn Sunday Igboho máa wà ń gbà náà. àwọn ọmọ tó bá ṣe jẹ́jẹ́ wọn wà láyé wọn bá ṣe jẹ́jẹ́ àwọn àdé apẹ̀rẹ̀ wọn jẹ́. mo ti bá pè yín kan tó ní bàbá ìgbàdúrà fún mi. ẹ fún mi lágbára ẹ ró mi lágbára. agbára la fẹ́ lo ẹ sọ̀rọ̀ kan fún yín lẹ́yìn o mọ̀ ìran rírí kì í ṣagbára o ká máa rí fíṣàn kì í ṣagbára ká ṣe oògùn fúnyàn kó máa lò kì í ṣagbára agbára ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni ìran ọ̀tọ̀ mo ríran ó máa rí fíṣàn yẹn ṣalágbára mo wẹ̀ lẹ́gbẹ́ awo mo wà lógbóni mo wà ń kákọ́ọ̀sì kì í ṣagbára o wọ́n fògbó ní ijó oògùn jẹ o lórí ìdúró mo wà nú ẹgbẹ́ ló wà ẹgbẹ́ awo ló wà kì í ṣagbára o agbára ọ̀tọ̀ kí alágbára bàbá agbára ẹni sọ̀rọ̀ bóyá máa túmọ̀ ẹ̀ fún yín agbára ọ̀tọ̀ pẹ̀lú ìkìlọ̀ ló pọ̀jù ní agbára o ṣọgbọ́ ìgbọràn sàn ju ẹran búburú lọ òun ni ọ̀rọ̀ ló gáìdì alágbára bẹ́ẹ̀ ni ó ní nǹkan tó lágbára ò gbọ́dọ̀ ṣe ẹ wà àwọn Israel mo sọ fún bíbí àti Amẹ́ríkà wọ́n tó lọ́ọ̀bì kan já ogun ó ní nǹkan tó ń consult tó bá ti sọ fún wọn pé nǹkan tó bá fẹ́ ṣe pé kò ní possible wọn ní ṣe bẹ́ẹ̀ lálágbára kí Sunday Igboho gbà ẹ tó bá jẹ́ pé ó rà àwọn wòlíì tó dá àwọn babaláwo bí bàbá Muyideen tó ń pè ní bàbá ẹ̀ tó ti kú tó ṣépè fún wa bí lọ́jọ́ náà tọ́lẹ́ ká dáhùn sí tá a sọ pé ó ti kú tán pé òkú wo la fẹ́ dáhùn sí. tí wọ́n bá consult nǹkan fún gbà yẹn Sunday Igboho ò ní jáde
gẹ́gẹ́ bá a ti sọ fún pa yẹn pé Tó bá ti sọ. stop òkìkí ẹ ìkíní lórí ìmàlúwọ̀ ọ̀pẹ ni òkìkí ẹ kò yí padà kò sí nǹkan tó lè ṣe tó máa ṣàṣeyọrí ẹ Tinubu oyin ní tiẹ̀ kò sẹ́ tó máa bá lò tí ò ní ráǹfààní lára ẹ bó kù súnmọ́ ráǹfààní lára ẹ lára Tinubu bẹ́ẹ̀ ni so oyin ni nǹkan tẹ̀yìn yàn wá láti òde ọ̀run ayé kan ò lè change nǹkan tó bá yàn wọ́n lè di lọ́wọ́ ni. kí á lè rí ẹ̀mí àti láti yàn tiẹ̀. èmi ò nídìí gbogbo àwọn oníwẹ̀ni olójú ẹni tí Ọlọ́run bá ní kí n sọ nǹkan fún mi máa sọ fún mi ìtàràn jẹun àwọn tó bá ń tàràn jẹun lórí ìran fún yàn kiri àwọn ọ̀tàràn jẹun àwọn tó ń tàràn jẹun kan máa mú wá wọ́n máa ṣe gbogbo ló ń sọ gbogbo nǹkan á lè má wẹ́lú mi àmọ́ àwọn bá àmọ́ máa rẹ́rìn ní àníṣọ kankan fún. Gẹ́gẹ́ bí wòlíì ẹ̀kẹ́ so bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ẹ dẹ́ sọ fún yín wòlíì tó bá nímọ̀ kì í ṣe ẹnu o kì í ṣe gbogbo nǹkan ló máa sọ bọ̀lọ̀bọ̀lọ̀ ó débi amárìnrìn àdóbi ó ti wòlíì tó bá nímọ̀ kì í sọ̀sọ̀ kó sá dákẹ́ ni. bí àwọn áńgẹ́lì náà ń sọ. ó ti wọ ilé tó jẹ́ ìṣẹ́jú lọ́lọ́run bá wọn sọ̀rọ̀ yẹn kì í ṣe bẹ́ẹ̀ torí gbogbo wọn sì ìṣẹ́jú ni. ṣùgbọ́n bàbá ó lè jẹ́ bùn o ẹ̀bùn náà lè wà bẹ́ẹ̀ bó ṣe ní ẹ tó bá ṣe la ìwòlíì fún yín ala oníṣègùn fún yín ala babaláwo fún yín bó ṣe rí tẹ́ bá wá ìmọ̀ ló ṣe pàtàkì ẹ ní gbogbo nǹkan káwa náà bọ̀tẹ́ ẹ̀ bá ti nímọ̀ ẹni ṣé wàá dà mùsùlùmí ni ẹlẹ́jẹ́ kì í sọ̀rọ̀ ẹ̀ ni nígbà ayé ẹ̀ ní sùúrù tí bá gégé la gbé ṣé tiẹ̀ mọ̀ wọ́n sọ́mọ̀ àmọ́ ẹ̀ ní sùúrù ẹ̀ farabalẹ̀ ọba yà máa sọ̀rọ̀ tí bá gégé la wá gbé bẹ́ẹ̀ ni ẹni gbogbo ìgbésí ayé ẹ̀ tó lò Ọlọ́run dáre ó gbé ń bì náà ìmọ̀ Ọlọ́run dáre náà wá tọ́lọ́run dáre mọ́tò wà ní a máa fẹsẹ̀ ẹ̀nì kò sí nǹkan tó jẹ́ lójú owó wà lọ́wọ́ ẹ̀. Ọlọ́run dáre ṣé pásọ̀ ni tàbí mùsùlùmí àwọn ọmọ ẹ̀ lọ́rin náà ni ó tún gbóná mùsùlùmí ni kò sẹ́ni tó mọ̀ Ọlọ́run dáre ó ṣèwé ṣe gbogbo ẹ̀ àfáà náà àfáà lọ́rin náà ni tó ti èsì gbogbo wọn yẹn wọ́n wá ìmọ̀ ni wọ́n sì ní wọ́n sì ń wá wọn wá Ọlọ́run dáre tí jákèjì wá bá tó ní kẹ́kùn yọjú sí títí àkàǹtì sá lọ. gómìnà bẹ́ẹ̀ ni dúró de ayé kínní ó máa ń dẹkùn kò sí nǹkan tí ò ń dà. Ọlọ́run kẹ́ bẹ́ẹ̀ mo sọ fún yẹn àwọn kan ń polówó oògùn lọ́jọ́ kan ó poró péjò ló wá ní àwọn poró pa olóòjò ti gbogbo lọ́lọ́run dáre wá ní kí wọ́n mẹ́yọ̀ kan wá wọ́n ṣe mẹ́yọ̀ kan wá péjò ńlá ti jáde ní mọ́tò bí ẹ̀ ṣe sá lọ nìyẹn wá poró ẹ̀ ó tọ́sọ̀ méjì kó tó wá gbọmọ pé ṣe wọ́n lọ́wọ́ tó bá kúrò ìjọ ní. gbọmọ poró ìjọ ni so wọ́n wá ìmọ̀ ni tó ti èsì so àìnímọ̀ ajẹ́kẹ́yọ̀ máa sọ kátàkátà jagunjagun nídìílé wa bàbá tó ní ìdílé àwọn máa ń sọ bá wọn jọ ń gbé babaláwa àti wọn ṣe ń jà wọn bá jẹun títí wọn máa pẹ́lú wá tó bá dẹ́dẹ̀ wọn bó ṣe ń jẹun bọ́n ṣe lẹ́rú tó wọn máa fún ẹ lẹ́rú wọn máa fọ ẹrú máa tọrẹ fún ẹ wọn kì í fún yàn lówó. bàbá yìí kẹ́ so tó àwọn kì í ṣe kó o jà ilé jáde láì construct tẹ́wọ̀ ọ̀gá ẹ̀jẹ̀ jáde kó má ra àwọn àgbà ìjìnlẹ̀ tó máa tì ẹ́ lẹ́yìn tó fẹ́ lọ jagun àbùkù ló máa padà wá tí mo sọ fún àgbẹ̀ bàbá bó ṣe rí nìyẹn Sunday Igboho sínú ẹgbẹ́ ẹ̀ wọ́n tó sínú ẹgbẹ́ wọn tó sínú ẹgbẹ́ ó lè jọ́ máa gba tó sínú kakọ́s bó fẹ́ ṣe president gómìnà dé ni o gbọ́dọ̀ wẹgbẹ́ kò sẹ́sì tó bá wù ẹ́ tó máa ṣe bí o bá wẹgbẹ́ ò ní débi kankan throughout the world ni o gbogbo àwọn president yẹn ló wà nú ẹgbẹ́ gbogbo wọn throughout the world ni o láti wà nú ẹgbẹ́ o gbọ́dọ̀ belong you belong to one society so ẹ má jẹ ká gbé ká ká mọ́ fọ̀rọ̀ lẹ̀ so sọ̀rọ̀ gbogbo wọn ló dẹ̀ máa ní kìlọ̀ kan tó máa sọ nǹkan fún wọn ṣùgbọ́n ká tó lọ yán bàbá so bó ṣe rí nìyẹn. ká tó lọ yán àwọn kan sọ pé lórí oríṣiríṣi kọ́mìkà rẹ̀ lórí ká ìgbà tí a bá ní ẹ̀mí wì ẹ̀lẹ́bí ṣe báyìí ẹ̀mọ́tò ẹ̀lẹ́bí ṣe báyìí ọ̀tọ̀gùn tó ń jà wálẹ̀ Yorùbá yìí bàbá tẹ lágbára báyìí ń bolẹ̀ wà kílẹ̀ yìí náà lè ṣe láti fi orílẹ̀-èdè Yorùbá yìí lọ́wọ́. ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín kò sí ọmọ tó farabalẹ̀ mọ́ àwọn ọmọ sì bẹ́ẹ̀ bá gbé agbára lé wọn lọ́wọ́ pé ogun ní kẹ́ fi jà o ó lè wọ́n ṣe máa gbowó owó òyìnbó olówó náà máa lò sí. ẹnìkan aláwọ̀ aṣáájú ogun náà lè Yorùbá kò tí ì sí ọ̀rọ̀ owó ní sùúrù bó ṣe wà mẹ́ ẹ̀ ń sìn bàbá bọ́ bá di pé kó wá jagun fún ìlú ẹ̀ ń sìn báwọn kan bá fún ẹni 1 billion ò jagun mọ́. àbámọ́ bá lè mi ó ní lọ ọmọ bá lè mi ó jà ó ti owó wá sí lówó onílù òní fi ó ó máa rán òyìn ní wàá lọ wá sí lẹ́tà wọn kan wà ní kọ́lọ́jà ẹ tó kó ṣe ṣe ó ti já sí ó tí ìrówó ní o bàbá onílù òní ó tí ìrówó ní tó bá rówó kan gbẹ̀rún bí 200 million tó gbé wọlé káàkiri òní sùnmọ́jú. bàbá ó òtítọ́ mi sọ fún ẹ ẹ̀rọ máa bà á tí ilẹ̀kùn bá ké gírí báyìí ẹ̀rọ máa bà á pé tí wọ́n fẹ́ gbowó ìlọ́wọ́ ẹ̀ owó mi tó fi yẹn
bàbá bẹ̀já sòtọ̀. ó kí làwọn mo sọ fún ẹ lẹ́yìn okú ò nílò ẹ wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ kí ló wá wá. ajé ni bàbá. kí la dé bẹ́ẹ̀ wọ́n bá wà nílùú ẹ ò ní ìdàtí kó lu ẹ òun ṣe journalist lọ kàwé òun gba master tó ń gba phd kí ló lọ bá fún owó bẹ́sà ló òun kí ló gba phd fún torí ajé lè kó wá fi máa roko ni. bàbá ṣùgbọ́n ẹni ká. àwọn tó ń jà ní gómìnà kí ni wọ́n ń jà ní gómìnà fún. owó ni tó bó ṣe ní bọ́tà. tó nǹkan tẹ̀mí sọ fún yín ni pé àwa ti jagun kọjá ìmọ̀ọ́sẹ̀ wọnú igbó ni àwa jagun kọjá 20 years lọ́wọ́ lò lórọ̀ nàìjíríà yìí òun lọ́wọ́ sọ pé ọmọ ọba ìlú Ọ̀wọ̀ pé ibẹ̀ ló tún máa gbé jáde mo sọ fún yín mo ti sọ kọjá àwọn alágbára ìlú Ọ̀wọ̀ gbogbo nǹkan tẹ̀ ń ṣe wọ̀nyí ni wọ́n ti rí nígbà yẹn náà fi àtáàkì wọn tó agbára wọn ká wọn tó wá fi pè mí tí wọ́n fi jagun yẹn tẹ́lá fẹ́ rí stamp again ẹni pé Akérédolú ọmọ Ọ̀wọ̀ ló tún lọ ṣe Àmọ̀tẹ́kùn lẹ́nìí tó bá jẹ́ Yorùbá gbogbo ti dàlú ipa táwọn ọ̀wọ́ kó kèje ipa táwọn ìlú Ọ̀wọ̀ kó kèje kékeré lórí ọ̀rọ̀ Nàìjíríà gbogbo kíní wọn ni wọ́n ti rí ni wọ́n ti ń jagun ẹ̀ nígbà yẹn tó bá pé wo kò tí ì lè tó báyìí nígbà Akérédolú lọ ṣe Àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ni so àwa ti já tiwa ẹni tó ń bọ̀ wá parí ẹ̀ ọmọ Ọ̀wọ̀ tó bẹ̀ wá parí ẹ̀ tó máa dé bẹ̀ ìyẹn náà ń bọ̀ àwa ti já tiwa o ti yín lókùn tó ẹ̀ ń jà lọ́wọ́ yìí kí kálukú fèsì ẹ̀ bẹ́ẹ̀ ni àwa ti já tiwa 20 years mo fi wà nínú igbó ibẹ̀ mo ti di ògbólógbò àgbẹ̀ so bó ṣe rí nìyẹn la fi jagun. tó pẹ̀lú ògbọ́n náà kò ní burúkú ní bàjẹ́ ṣùgbọ́n kí a tó lọ ìta à ń sọ yìí náà ọ̀rọ̀ táwọn èèyàn sọ sí wa tó fi kọ́mẹ̀ntì náà làwọn gbé jáde pé tó bá rí báyìí sáà àti láwọn aṣíwájú àní Sunday Igboho àní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá aláwọn Àgbẹ̀kọ̀yà aláwọn atúníyẹ nìkan náà OPC reformed ìyẹn Alàgbà Dáre Adésọpé gbàwọn ààrẹ ṣọ̀kan Yorùbá náà wà àwọn tó jẹ́ Sẹ́ríkì Sàràkí báyìí bàbá ó yẹ kí ẹ bá kúnrú àwọn ènìyàn náà pé tó ẹyẹ wọn mi ẹ tún lò nǹkan báyìí ẹgbà kan báyìí láti fi ṣúra alẹ́ Yorùbá gbogbo àwọn tó ń form association wọn yẹn fake ni wọn. bàbá kí ló dé. tó bá yà máa ṣé ẹ ti bá lọ. láìpẹ́ náà láṣọ wa àti kò mẹ́. àwọn mo máa sọ̀rọ̀ lénìí lórí ọ̀rọ̀ àwọn Awólọ́wọ̀ ẹni pa Awólọ́wọ̀ powerful kí àwọn Awólọ́wọ̀ tó gbégbèsè wọn tó dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re sílẹ̀ tó ń gbé láti London tó wá ṣe lọ́ọ̀ṣì ẹ̀ ní Ọ̀wọ̀ ní 1949 tí wọ́n pè láfẹ́nifẹ́re lénìí gbogbo àwọn alágbára Yorùbá ni wọ́n ní àtàwọn ọba Yorùbá Ọ̀wọ̀ náà ti búùdì Awólọ́wọ̀ Ajáṣin Ọmọborí Owó Jákàndé gbogbo àwọn yẹn wà ní kí wọ́n máa ń rìn wọ́n rìn ní wọn lọ́lọ́pàá Jákàndé lọ́lọ́pàá kò síbi tí ò lè rìn dé nígbà tó jẹ́ gómìnà Lagos State agbé mọ́tò fúnra ẹ̀ Awólọ́wọ̀ kì í fèèyàn kí ọlọ́pàá gáàdì ilé ẹ̀ lọ pé ó máa dúró Ajáṣin máa dúró báyìí sí fàrándà ẹ̀ ni a máa kàwé kò sí security ẹ̀ lọ bèrè Ọ̀wọ̀ náà ti búùdì wọn kì í ṣe Indian kò dẹ̀ sẹ́ni tó máa ṣe Awólọ́wọ̀ tó máa tó dájú sọ Awólọ́wọ̀ báyìí tí ò ní jìyà kò sẹ́ni tó Awólọ́wọ̀ máa ṣe kò fún tẹ́kọ̀ ní mú Awólọ́wọ̀ kì í dọ̀bálẹ̀ ẹ̀ kí wọ́n bá o Awólọ́wọ̀ níbi tí wọ́n ẹ́dìtì ẹ̀ agbára tí wọ́n ẹ́dìtì ẹ̀ kò gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ kí wọ́n bá ó máa gbọ́ ọba lọ́wọ́ báyìí ni Ọ̀wọ̀ náà ti ẹ́dìtì wọn. Ọ̀wọ̀ náà ti ró wọn ní kíní. bẹ́ẹ̀ ni wọ́n lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n strong tó ti ẹ̀ sè Ifá ló dẹ̀ sọ fún wọn pẹ̀lú àwọn aládùúrà ń gbà yẹn pé Ọ̀wọ̀ ni kàn ṣe lọ́ọ̀ṣì yẹn. nǹkan ti ṣe. nígbà tí wọ́n máa ṣe ti Action Group 1951 ni Action Group tó ń dá sílẹ̀ yìí Palace Ọlọ́wọ̀ ní gbogbo ọba Yorùbá ló wá nígbà yẹn conversation wá Ilé-Ifẹ̀ ni Awólọ́wọ̀ ń claim jù nígbà yẹn Ọlọ́wọ̀ òun ni president gbogbo àwọn ọba ní the West region Ọlọ́wọ̀ fọwọ́ Ọlágbèjì Ọlátẹ́rìn Ọlágbèjì the second kábíyèsí bẹ́ẹ̀ ni òun ni president gbogbo wọn pátá ọba pátá nígbà yẹn convention wà láàrin Aláàfin àti Ọ̀nà Ọ̀fífẹ́ tí kìnìún fẹ́ fa wàhálà ó ń jà lórí ẹ̀ pé torí Awólọ́wọ̀ wíṣì ẹ̀ ni pé Ilé-Ifẹ̀ ni kí wọ́n náà ṣe kìnìún yẹn ìgbà tí ìyà yẹn dé tí kìnìún fẹ́ da gbogbo association tán nǹkan tó fẹ́ ṣe náà wádìí náà fún ọ nímọ̀ pé tó bá fẹ́ kí kìnìún yẹn gbẹ́yìn kó má dàrú ẹ lọ lọ́ọ̀ṣì ẹ̀ lọ́wọ́ gbogbo ọba ló pé Ọ̀kẹ́sùn àfùbìnrin wa ní tó dé 1951 náà lọ́ọ̀ṣì ẹ̀ ṣùgbọ́n nǹkan tó wá kó bá àwọn Awólọ́wọ̀ ń gbà yẹn ni Awólọ́wọ̀ ló da ìlú Ọ̀wọ̀ àtàlágbèjì ó dà wọ́n. wọ́n sọ fún gbàgbà tó ń ṣe gbogbo wọ́n sọ fún Awólọ́wọ̀ pé àwọn máa ẹ́dìtì ẹ̀ lágbára o. àwọn àrùn lágbára. àwọn àrùn ẹ̀ wàá dé èèyàn wàá débi tó máa dé ní ìlú Ọ̀wọ̀ àwọn alágbára ìlú Ọ̀wọ̀ lágbèjì pé wọn. wọ́n wá sọ fún pé yunifásitì làwọn fẹ́ o. kó fáwọn. Awólọ́wọ̀ àgírí pé wọ́n fún yunifásitì. lẹ́yìn náà àwọn alágbèjì dẹ̀ wá kó gbogbo àwọn ìlú Ọ̀wọ̀ àwọn alágbára lọ́wọ́ lọ́kún wọn búra àwọn lọ́pa ẹran lóru wọn jẹ ẹran ẹni tútù pé ẹni tó bá ti ta Awólọ́wọ̀ ọmọ ẹ̀ ọ̀gbẹ́dọ̀ ṣe ìlú Ọ̀wọ̀ ọmọ ẹ̀ máa kú ni. ibi tó ń fẹ́ràn Awólọ́wọ̀ dé lọ́wọ́ ṣùgbọ́n bàtà Awólọ́wọ̀ máa jẹ gómìnà Western region yẹn wọ́n lọ gbé investment Ilé-Ifẹ̀
àwọn olóyún òkè OAU. nǹkan tó fàjà wọn àti Ọlátúrà Lágbègì nìyẹn o. ibẹ̀ ni àwọn Àkúrẹ́ gbogbo wọn pátá wọn ti gbà pé ìlú Ọ̀wọ̀ ni gbogbo wọn torí Àkúrẹ́ bọ́ ní wàhálà ọba wọn Ọ̀wọ̀ náà tó máa parí ẹjọ́ wọn bí Ìkàrẹ́ náà gbogbo wọn pátá Ọ̀wọ̀ náà máa wá náà máa parí ẹjọ́ wọn dágbára ìlú Ọ̀wọ̀ ṣe nígbà yẹn. gbogbo wọn pátá àtàkùrẹ́ àti gbogbo pátá wọn ti dìtámì pé ìlú Ọ̀wọ̀ lọ́mọ wọn ti máa wá sí yunifásitì ibẹ̀ náà ti bínú sáwó lọ́wọ́ òun ló dá wàhálà sí ẹgbẹ́ wọn tó fi dìjà àwọn àtàkìtọ́lá Action Congress lórí nǹkan tó ṣe yẹn gbà òun tó ṣe gbà yẹn ó ní òtíkó nígbà Buhari tó jẹ gómìnà l'Ondo State tó sọ pé ta ló rán wọn láti gbé yunifásitì kan máa pè ní Awólọ́wọ̀ yunifásitì pé òun ò gbẹ́dọ̀ rí ibi tó gbé yunifásitì ẹ̀ lọ nìkan gbé yunifásitì ẹ̀ lọ yẹn nífẹ̀ẹ́ òun ló fi sọ́ di Ondo State University tó wá fi dá yunifásitì ẹ̀ padà sí Ifẹ̀ ọ̀rọ̀ náà fífẹ̀ àwọn tó máa ń kó bá ó pọ̀ ó lé dìdì tó wà ń bẹ̀ òun ló kó bá Awólọ́wọ̀ Ilé Ifẹ̀ tí gbogbo ẹ̀mí wọn wà yẹn ló kó bá Awólọ́wọ̀. ẹ ṣùgbọ́n ibẹ̀ ní kílù Yorùbá ibẹ̀ ní orí Yorùbá. ẹ ní sòrò tó ti ń sìn àbúrò bàbá ń tẹ̀lé yìí. ibi náà ibi tẹ́ ẹ bá dá májẹ̀mú sí ibi omi wọn lómi tó bá gbàgbé orísun yóò gbẹ ni. tó ti ń sìn. Akíntọ́lá nǹkan tó promise ìlú Ọ̀wọ̀ pé òun máa ṣe lọ sí ìlú Ọ̀wọ̀ ó ṣe nígbà yẹ ọkọ̀ fàdérera bẹ́ẹ̀ ló ṣe ó ṣàdéhùn tí ẹ̀ ó ṣe ṣùgbọ́n nǹkan tó ti dà lọ́wọ́ gbogbo wọn mọ́kí wọ́n búra ni ìgbà tí ọ̀rọ̀ yẹn ti dà lọ́wọ́ yẹn tí gbogbo àwọn alágbára Èkìtì agbára kìíní tí wọ́n ti bẹ̀ sí ń gégùn fún wọn pé wọ́n pe yunifásitì tẹ́lẹ̀ máa gbé wá bí adẹ̀ kó gbogbo agbára wa fún wọn Ondo State ti sin Awólọ́wọ̀ wọn fẹ́ wọn fọ̀rọ̀ Awólọ́wọ̀ ṣe dédé ẹni tó bá mọ̀ alọ́wọ̀ dalẹ̀ ni wọ́n dẹ̀ ti sọ ń gbà yẹn a fi sọ̀rọ̀ sáwọ́lọ́wọ́ gbẹ̀yìn àwọn ọmọ ẹ̀dẹ́ ni gbogbo àwọn ẹgbẹ̀yìn Akíntọ́lá náà ọmọ wọ́n dalẹ̀ ni kí wọ́n sọ fún yìí nǹkan tó dìjà àwọn Ọlátúrà Lágbègì mistake tí Ọlátúrà Lágbègì wá ṣe tí lọ́wọ́ fi ètì ẹ̀ nígbà tó padà lẹ́yìn Awólọ́wọ̀ ló wá ní káwọn àwọn ẹlẹ́wọ̀n lè padà alágbára ni ẹ́ nígbà káwọn padà kọ́ ọmọ wọn máa kú àwọn tó fọwọ́ wọn búra ibẹ̀ náà tó fi dìtẹ̀ mọ́ Lágbègì bẹ́ẹ̀ ni òun ló ṣe mistake ó kó ara ẹ̀ lájàgà ó ti lọ kó wọn búra àwọn kan dẹ̀ ti lọ lóòrùn nígbà tó ń búra àwọn alágbára padà lọ wọn lọ búra pé àwọn tí wọn pa Awólọ́wọ̀ máa dà lọ́wọ́ bí tó bá wù wọn làwọn máa lọ wọn padà lọ yá ìpín yẹn dànù lóru àwọn ti yí kúrò wọn ti yí kúrò àwọn tí ò yí kúrò tán ọmọ kankan wọn padà lẹ́yìn Lágbègì wọn ló jẹ́ Lágbègì ní sọpọ́tà mọ́ nílùú Ọ̀wọ̀ tó ti kó wọn búra ńgbà yẹn because of Awólọ́wọ̀. bàbá ẹja mú kọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tó. so àwọn tó ń dá ẹgbẹ́ sílẹ̀ wọ́n dá ẹgbẹ́ yàrá wọn sílẹ̀ ni wọn ó ní àwọn èsì táwọn Awólọ́wọ̀ tó wà lọ́wọ́ Awólọ́wọ̀ tó ń gbèrò Awólọ́wọ̀ àwọn èsì gidi kan wà lọ́wọ́ Awólọ́wọ̀ tó ń fún nílùú Ọ̀wọ̀ nígbà tí Síjú Adé tó kú ìkó tó jọba ó kú ọdún márùn tó máa jọba ni Awólọ́wọ̀ sọ pé kí ó lọ bá Lágbègì fún sátẹ́tì nìkan pé tó bá ti sọ pé òun ó dẹ̀ lọ nígbà tó jọba tán ó ní kó lọ bá Ọlọ́ọ̀gùn oyè onísátẹ́tì kan wà lọ́wọ́ Ọlọ́ọ̀gùn oyè ló tí ì ṣe Síjú Adé bọ́n ṣe ń dájá tó ń parada Síjú Adé fi Ọlọ́ọ̀gùn oyè ṣe spiritual father ni tí ọmọ ẹ wà ń bẹ̀ yẹn Olúbùṣe èrè lójú bẹ́ẹ̀ ni tó ṣe é sìn ó ní sátẹ̀tì kan tó wà nílùú yẹn wọ́n fún. bàbá ìgbé tẹ̀sán yìí àṣìdílé ní sá tó sì wà lé ní sá ìgbé tẹ̀sán yìí. àwọn kan sì wà ń bẹ agbára yẹn sì wà sá. àwọn ọmọ sì ń nì nǹkan sì wà mí tó wà tí wọ́n sọ fún pé ìlọ́wọ̀ tí wọ́n sọ fún wọn àtàkùn wọn ṣe gbogbo ẹ̀ èmi sọ fún ní àṣàṣàtẹ̀tì tí wọ́n ṣe olùwà tó bá rí àgbà ní ìlú Ọ̀wọ̀ tó bá lè correct ẹ̀ ní kí ìlú yẹn ogun kì í jẹ́ ìlú yẹn rárá kì í wọ̀ ìlú yẹn that is why ló fi happen mo ti sọ fún yín kọjá lọ. bàbá kí káwá round off báyìí ká tó round off èrò pọ̀ mi o wọ́n ń gbádùn yín ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n ń wò wá yìí kálukú náà ló ní èmi náà nílùú Ìsàrẹ́ ìlú nílùú Ìsàrẹ́ nílùú mi ọmọ Alárọ̀gún náà wà ń bí ọmọ Ẹ̀pẹ́ náà wà ń bí ọmọ Ìjẹ̀bú náà wà ń bí apọ̀ ń bí fún àwọn tí àwọn tó jẹ́ adarí ìlú tó máa ní àwọn fẹ́ kàn sí pé tó bàbá kí la lè ṣe tí a lè múrò lù àti bandit ò ní wọlé tí wọ́n lè pè é. ẹ jẹ́ sọ̀rọ̀ fún àwọn olórí ìlú ẹ ní sùúrù ẹ ní sùúrù àwọn olórí ìlú yẹn tí wọ́n jọba bó ṣe ń jọba. ẹ ń sọ fún yín. tí wọ́n fi ìlànà ọba jẹ mọ́ jẹ́ sọ̀rọ̀ kan fún ilé mi. bàbá ìdí tí àwọn alágbára wọn fi ń dákẹ́ tábà máa fi ń dákẹ́ tó máa ń wo ọmọdé kọ́mọdé jó tẹ́ ó jìyà òun la fẹ́ sọ fún yín. ó jó tí mo fi tẹ́. bẹ́ẹ̀ ni tí ẹ bá jẹ ọba correct bọ́n ṣe ń jẹ́ alálẹ̀ ìlú yẹn ló máa tẹ̀lé yín tẹ́ ṣe kan wọn aburú òníwọ̀lú yẹn. alálẹ̀ máa pẹ̀lú ẹ ni àṣẹ ìlú yẹn dẹ̀ máa wà lọ́wọ́ ẹ ìṣẹ̀lẹ̀ tó sọ pé wọ́n jí wọn gbé wọ́n fìbọn pa wọn lẹ́sẹ̀kẹsẹ̀ báyà ló kọ́ máa lura wọn. so ọba tó bá jí gbé bẹ́ẹ̀ bó ló ṣe débẹ̀. kò tẹ̀lé kí ni wọ́n ṣe wọ́n ti bọ́ bá gómìnà náà jẹ́
ṣé wọ́n ṣe nǹkan tó ókè ní ìsìn á ní bọ́ọ̀nẹ̀gẹ́ lòun ìbíbélì ló máa gbé láàfin tí wọ́n bá ń gbé bóyá bíbélì láàfin ni. òun ò lè pa bìfọ́ ṣàmọ́. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó yẹ ká ẹ ṣe tí ìlú tó ń gbèlú ṣe mọ́. ṣe ọba kan wà ń gbà kan ní Èkìtì wọ́n ní kíní kan máa ṣẹlẹ̀ yóò ní ọba yẹn lọ gbé ẹbọ kí wàhálà máa wọ̀lú yẹn ọba fúnra ẹ̀ ó gbé ẹbọ ní ìlú ní yòyò kí ogun máa wọ̀lú. àwọn ọmọ wọn ti ń jẹ́ ìṣẹ́kọ̀tẹ́ sọ. tó ṣe wọn tẹ̀lé mọ́ ṣé wọ́n ṣe nǹkan tó ń ṣe mọ́ ni. alátẹ̀rẹ̀ alágbèyàtọ̀ lọ́ọ̀gùn oyè ẹ̀dẹ̀ ojú ẹ̀ lẹ́mìjì o. wọ́n lálá. a máa pín báyìí ni wọn lè wò ó ṣé bọ́ọ̀ mò ń sọ fún lítú ọlọ́wọ̀ tó wà mẹ́ jẹ́mi nǹkan tó mò ń sọ fún nìyẹn tó lọ rẹ́ǹtì èpè tó lọ jókòó sẹ́yìn àwọn elépè tó bá ń ṣépè bàbá ẹ̀ tó bá ní kẹ́ni kó pààyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ìṣẹ́jú kan níbi tágbára yẹn dé òun ló kọ̀wé mi lọ́jọ́ yẹn mo ní kọ́ wọ́n ní ẹ̀ kó wọlé lọ jókòó èmi àti bàbá ẹ̀ lájọ wà nú ẹgbẹ́ lájọ jìjà ọba ṣé inú ọba nìyẹn ṣé wọ́n tẹ̀lé nǹkan ọba mọ́. ẹja mo kọ àtúnpara lọ́jọ́ mi ọjọ́ rí. so bó ṣe ní nìyẹn. ilẹ̀ Yorùbá ò ní burúkú kò ní bàjẹ́ yóò mọ dára yóò mọ dùn náà ni tó ẹ jẹ́ ká gbìyànjú kí a ṣe bí o ṣe ká ṣe kó lè bá rí bí o ṣe kó rí gbogbo ohun tí èèyàn bá máa lò tí ìlú á fi tòrò tá fi tùbà tá fi ṣe Ọlọ́run yẹn jẹ́ kí a máa lò ẹ bọ́ jẹ́ kí a torí ẹ̀sìn kí a ní àníṣe ti àwọn alálẹ̀ mọ́ ẹ jẹ́ kí a ṣe ta lálẹ̀ ká lè bọ́ lọ́wọ́ jàǹdùkú àwọn onísùnmọ̀mí báńdíìtì lọ́tún báńdíìtì lọ́sì ohun tó burú gbáà ni o ṣùgbọ́n ohun tí ó ń ṣe ní Àlàdé àwa níbo ni wọ́n pè ní Àlàdé àwa source orírun wa ẹ má jẹ́ àkódànù tó wáyé bí lákàyọ̀ ṣùgbọ́n ìbámu létí ẹbọ ó jẹ́ òṣàlá ni ẹbọ ó jẹ́ erinmi lókun erinmi lọ́sà ẹbọ kí a lè bá àbọ̀ lọ́wọ́ èyí tí wọ́n ń kó wọ ilẹ̀ Yorùbá yìí tẹ́lẹ̀ Òkè Ọya ṣùgbọ́n nísìnyí káàsà ó kó ń Kwara ó ti wọ̀yọ́ ó kó lọ́yọ̀ ń dékìtì ó ń dé gbogbo ẹ̀ tó nílé wa lọ́ọ̀dẹ̀ wa àníní wàhálà àníní fìtínà a sì nílò àwọn tí wọ́n ṣáájú náà àwọn Sunday Igboho àkíkúṣẹ́ o yóò mọ ojúṣe fún yín o ṣùgbọ́n àwọn tí ẹ̀kẹ́ ẹ̀rìn súnmọ́ náà ẹ̀rìn súnmọ́ àgbàlagbà ká lè bá àbọ̀ nínú àjàgà yìí.